ina adhaban nar lawan bi ya na o má jẹ́ kí buseri sí sẹ̀mí tí ó ní tán má jọ jásínà fún wa Ọlọ́run ẹ wo àdúà du'ahun jami' tí Ọlọ́run bá pè wá sákèsí pé bẹ́ẹ̀ bá dá ìyà mi yìí bí tá ti lọ ẹ̀yin ẹrúsìn Ọlọ́run bí tẹ́ ti mọ ẹrú ayé ọmọ ayé ẹni tí ń sin ayé ló wá fi gbogbo sẹ̀mí rẹ̀ òun náà ni irú àwọn àṣẹ̀sí báyìí kódà wọn lè jẹ́ mùsùlùmí ẹ̀mí ọ̀gá ayé ó sì máa tàn wọ́n ni bó bá àchífù eléyìí tán yóò tún ní kọ́ mi tá à ń lọ́kọ́ yẹn a gbọ́dọ̀ kọ́fà gbogbo bíbá yìí náà níbo lẹ́ ń lọ ní ti jẹ́lẹ̀ ayé nù ó dìgbà tó bá ṣe píkí gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn olùmọ̀ ó ní annasu niyam àwọn èèyàn sùn nífa ojú oorun la wà fàyídà amatu intabahu bẹ́ẹ̀yàn bá kú báyìí ní ọ̀tají wàláhì bó ṣe rí nù wàláhì bó ṣe rí nù tẹ́ bá wo gbogbo bálkì yà máa ṣe rí bẹ́ẹ̀yàn bá níjọ́ tó bá dénú kéèyàn dénú sàárè báyìí yóò wá dàbí ìgbà tó jí lójú oorun pé nbọ mo jásí on yes o jásí bí tó ti ṣe sírò ní thumma yatihi malakan àwọn malaika méjì nakir wa munkar fi asahi al-aqwal pé orúkọ wọn nù àwọn méjèèjì ni wọ́n yọ fayusalanihi wayujili sanihi wọn agbẹjoko ẹlòmíì mọ ní sẹnu sáré yìí náà ni sáré wo ìsẹ̀mí ti yàtọ̀ sí sẹ̀mí ló fi jẹ́ pé taba dé táyé bá gbà wá taba bẹ̀rẹ̀ alhayatu alabadiya ìgbà wo ló bẹ̀rẹ̀ ìsẹ̀mí jọ́ alkiyama ìgbà wo ló bẹ̀rẹ̀ àti bó ni ó ṣe bẹ̀rẹ̀ èèyàn mọ̀ pé haqiqatu hadhi laysat ka haqiqatu tilk ó yàtọ̀ síra wọn ní pàápàá o bó tiẹ̀ jẹ́ pé wọ́n lè láwọn àṣepọ̀ eléyìí lè dìtámì eléyìí lè jẹ́ ìpèsè dé eléyìí ṣùgbọ́n haqiqọ rẹ̀ pàápàá ẹ̀ tọ́lọ́wọ́n bá sọ nínú àwọn àyà míì wípé ẹ má rò pé wala tasabanna alladhina qutilu fi sabilillahi amwat bal ahya'un láyà kan ó ní walakin la tash'urun bal ahya'un inda rabbihim àyà kan yurzaqun wọ́n sẹ̀mí sí hayatu wọn lálkìyàmà níbi hayatu ayé kò rí bẹ́ẹ̀ alhaqiqatu laysa kalhaqiqa pàápàá tayé ó yàtọ̀ sí pàápàá talkiyama bó tiẹ̀ jẹ́ pé ráyé lélẹ́yìí òun ni talkiyama ó sì bẹ̀rẹ̀ láti gbàtẹ́rú bá ti kú bí tá a ti lọ ẹ̀yìn ẹrúsìn Ọlọ́run òun ni wípé ìpín ọmọ ènìyàn níbi sẹ̀mí ayé yìí gẹ́gẹ́ bá Al-Qur'ani bó ṣe yàwòrán ẹ̀ ẹni tó gbà pé ayé yìí ayé la ṣe ká tó sọ̀run gbogbo àwọn gbólóhùn yìí gbólóhùn tí ó dáa ni bí yẹn bá fẹ́ ṣiṣẹ́ bú àbọ̀ fẹ́ fi ìsẹ̀mí rẹ̀ ráre òun ni ọmọ wíru gbólóhùn yìí pé ẹ ṣáàjà ṣayé náà àmọ́ bọ́ọ̀rùn náà ṣe rí ibà ń gbọ́ náà ni omi pọ́ńtọ̀ ọ̀hún ti níṣòro nínú ìmánì èyí tó yẹ kó jẹ́ ìpìlẹ̀ tẹ́ bá wọnú al-Qur'an ẹ̀rí pọ́nà wọn ma ní alladhina yu'minuna bil ghaibi alladhina yu'minuna bil akhirati àbí kò ní wa bil akhirati hum yuqinun àwọn tí wọ́n gba àjọ al-kiyama gbọ́ ní àgbàdájú ìdájú wo lẹ fẹ́ sọ pé ẹni tí ń sọ pé
tọ́ àgbọ́ náà ni wọ́n ròyìn náà ni àmọ́ bọ́hùn ṣe rí àṣàṣàyè tí eléyìí náà abáti wá kan yìí náà àkúni padà wá mọ́ ọ̀rọ̀ lomi ó yẹ̀yẹ̀ débi pé ó ní òun fẹ́ jẹun bámbám olúwa rẹ̀ ń jọ tó olúwa rẹ̀ bá wá kú ọ̀tá náà kọ́ ọ̀hún jẹ́ tí ń jẹ́ àwọn èèyàn wá gbé pósí yẹn wá rí kí ẹkùnrin yìí fúyẹ́ àní kó wúwo ká máa pa àwọn gbé yẹn ẹ wò lórí ẹ wo bílẹ̀ ayé ẹ wo bílẹ̀ aka yìí ṣe bó ṣe dérí kodò ọ̀dà èrè wo lọ jẹ́ owó wọ́n tún bú ọ ní ó ṣe bẹ̀m̀bẹ̀ ó ní àwọn èèyàn sọ pé wọn kàn ní lè sọ ni pé ẹ dákun ẹ wá fọwọ́ kún ọkùnrin yìí wọ́n máa rò ó ni pé bó la rí yìí àti pé ọkàn lọ fẹ́ jẹun bẹ̀m̀bẹ̀ náà ni ọmọ tó kù kó tó lọ bọ̀ lọ́hùn ọmọ ènìyàn ọmọ wa rẹ̀ fa abẹ́ ìbọn gbogbo lóhùn yìí mo fẹ́ jẹun pé mo mọ̀ pé ikú náà ikú ní gbogbo ẹ̀ fẹ́ ká jẹun tó jẹ kọ́ mọ̀ pé yes ọgbádùn ọdún wo mata ghurur zahratul hayati dunya aradul hayati dunya ṣebí tó bá fẹ́ mọ̀ nípa nǹkan ṣe bá bí ẹni tó ṣe nǹkan ni ọlọ́run ló dáyé òun ló láyé òun ló lóun khalaqal mauta wal hayata òun lòun dákú òun lòun dásẹ̀ mi ọba tó ń dásẹ̀ mi ta ló yẹ ká fọ̀rọ̀ tì Allah òun ni wọ́n ń ṣàlàyé yìí ìwọ wá gbé sírò rí ara rẹ̀ pé ilé ayé yìí pé kìnnì kan àwọn ará mi àwọn atún ẹ̀rí la ilaha illallah yaqisuna al-arada ad-dunya bil-akhirah wọn lẹni tó bá da fún láyé ní ọ da fún lálùkìyàmà àwọn kan tún nù ọlọ́wọ́n bá tẹ wá fìyà jẹyàn ọba tó kẹwọn láyé òun gbádùn wọn jẹgínní àṣírù ọlọ́run náà mọ̀ pàwọ̀ òun ìsáwọ̀ yà àwọ̀ rẹ̀ ìsáwọ̀ yà la ilaha illallah ló fi jẹ́ pé mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ ṣọ́ra kó jìnnà sáwọn ẹni ayé torí pé ọ̀rọ̀ wọn yeksul qalb ìṣọ̀kan di ọkàn tí dípẹ̀ta ni ọkàn ọmọ ènìyàn dọ̀tí ni ọkàn ọmọ ènìyàn máa burú ni torí àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ lèèyàn máa gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú tí ó mú yẹn jìnnà sólùwà gbogbo àwọn ẹni báyìí ẹni ayé ẹ sì máa gbóòórùn pé sáwọn lè gbàlùkì yá máa gbọ́ báyìí kọ̀ọ̀kan lè sọ ni categorically ṣùgbọ́n tẹ́ ẹ máa gbọ́ nínú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó burú ni bí yẹn báyìí rí báyìí ní tó túmọ̀ sí ni wípé kò gbà pé sẹ̀mí ráyéráyé torí pé téèyàn bá mọ̀ èèyàn ṣe máa dájú wa bil akhirati hum yuqinun kayfa yuqinu bil akhirah bóòlù yẹn fẹ́ gbà kìyàmà gbọ́ tí ọmọ wa sọ̀rọ̀ àwọn gbólóhùn yìí tí ọmọ wíwú gbólóhùn yìí anna lahu dhalik ó jìnnà o marhaba bi fadila sheikhina allah yahayikum ó jìnnà o ó jìnnà irú ẹ̀ sì pọ̀ lédè ní pípé lẹ́nu àwọn tá ń ṣàfitì ara wọn sí Islam tọ́ ìran kan ni tí Al-Qur'an tó júwe wípé àwọn ọmọ ayé lélẹ́yìí itma'annu biha wọ́n fẹ̀mí balẹ̀ sílé ayé wípé ayé yìí náà ni wallahi ọkàn ló balẹ̀ fa tí àwọn ọ̀rọ̀ yẹn fi ń jáde rọ́kànà qulubuhum ila dunya ọkàn wọn sùn sílẹ̀ ayé yẹn because wọ́n ṣe achieve the more they achieve the more bẹ́ẹ̀ ni nǹkan yẹn wọ́n ń rí ẹ̀tàn jẹ bí yẹn bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ bá bẹ̀rù àwọn ẹni báyìí jókòó láàrin ìṣẹ́jú márùn ẹ̀rọ ọlọ́run sì máa bà yẹn àbí ẹ̀rí ṣe sí wọn bóyá wọ́n ń léra wọn bóyá wọ́n ń bára wọn tákà
bóyá wọ́n jọ ń lérí ìgbà wọn lẹ́ẹ̀ máa mọ̀ pé ẹ̀dùn náà sáyé yìí náà tó lè ṣe wẹ́kẹ́ ṣebí ṣẹlẹ̀ kan ló ṣẹlẹ̀ àwọn méjì kan wọn náà dojú àgbo wọn náwó fẹ́lẹ́rẹ́ wọn náwó wé nìkan ẹnìkan wá ní kó wọn mọ̀ pé yọ̀ wá ní wọn ò bí ọ̀dà ọba bínú kò lójú àgbo torí yẹn ó ti náwó jù lọ lọ́ba kíkì ọkọ̀ ọba ní àárín ìjẹ́ tẹ̀lé mi òun fi ibi títí ń lọ ló ti lásìdẹ́ǹtì lọ jẹ́ pé ọlọ́run ẹ wà tí bọ̀ tán ẹ wo tí ń bá lọ ẹ wo tí ń bá bọ̀ ìrìn àjò àwọn èèyàn èèyàn ó sì sọ pé ẹ dákun kí ni ń bá kí ni tó kí ó náwó bí bo láàyè bí gbogbo àwọn èèyàn báyìí wàláhì kódà kúrú ẹni bẹ́ẹ̀ ẹ ra wọn míì wọ́n ní àpẹẹrẹ o wọ́n ní basuma wọ́n láwọn àpẹẹrẹ ṣẹ́ẹ̀rí ṣùgbọ́n wọ́n kàn ṣe bóyá ojú ayé náà ni àbí on the safer side bí àyè mọ̀ wọ́n ti ẹ̀kú pé kínní ó yẹ ká wo mọ́sálásí yìí náà àmọ́ ẹ̀ lọ wo bí tẹ́mi rẹ̀ ń lọ ó lè kọ́ mọ́sálásí tòótọ́ o ó lè ṣe kínní kan o àmọ́ tẹ́mi yẹn o bá fi gbàlùkìyàmà gbọ́ lódodo kò lè kú lẹ́ni rẹ̀ o kò lè kú mùsùlùmí o ẹlòmíì yóò ní jẹ́ mùsùlùmí yóò ní òun ṣe kírísítẹ́nì òun ṣe fáwọn kírísítẹ́nì òun ṣe fọlọ́sà gbogbo ẹ̀ náà ní bí wọ́n á pè òun wọ́n kìíní kan ní ibọ́ lọ́hùn kan náà ní ẹ̀yin ẹ má jẹ́ ẹ̀mí ìfẹ́ kẹ́ ẹ máa pín gbogbo yín náà lòun ṣe fún tó túmọ̀ sí wípé kí lẹ́ ń jà sí ń fún ẹ̀yin ń fáwọn náà ń ṣe gbogbo ẹ̀ kò sí ní ẹ má pè mí alájì mi náà ní ń jẹ́ alájì rẹ̀ wò lọ́ ń jẹ́ alájì wò kọ̀mọ́ tí ń wí lẹ́nu kọ̀mọ́ pé ẹ̀sìn ọlọ́run kò sí àwọn fundamental eléyìí ẹni ayé ni ó ti lọ kọ̀mọ́ pé bóyá bá ti wà máa ń yabtaghi ghayra al-islami dina torí pé gbogbo tí ń ṣe wọ́n gbà pé òun ṣẹ̀sìn ni o pé àìmọ̀ tó bá yẹ pé mosque lọ́wọ́ wọn yẹ̀ wò yóò kọ́ kó ṣe máìmáì ó sì lè jẹ́ chọ́ọ̀chì gan tó ráwọn gan ká tún ní Jésù lọ́lúwa yóò tètè tí wọn náà kó ṣe bámbám azima bóyá àwọn ọba kìnnì kan ṣẹ̀dá ìbá ọmọrùmúlẹ̀ obìnrinlẹ̀ àfi kí ni wọ́n ń pè bóyá òun náà tún ní la ilaha illa akadha aṣa hayata aṣa ala hadha wa ataqada wa mata alayhi kayfa yub'athu yawm al-qiyamah mu'mina aw muslima. Sheikh al-Islam Ibn Taymiyyah alayhi rahmatullah ó ní wa man mata wa huwa billahi shakun mata kufran bẹ́ẹ̀yàn báyìí kú tó yẹ pé nǹkan wò pé èyí jẹ́ èyí ọ̀jẹ́ lọ bá lọ síwájú ọlọ́run ẹ má doubt ẹ kèfèrí ní níwájú ọlọ́run because kí ni túmọ̀ alimul yu'minuna bil ghaibi tán sọ ṣé báwọn nǹkan tó lọ́wọ́ bá ní ẹ gbàgbọ́ lágbàdájú sì má jẹ́ káwọn nǹkan mi ọ̀rọ̀ lù nínú àwọn ẹni ayé ìran kan làwọn eléyìí o kódà bí wọ́n ń ṣàfitì ara wọn sínú Islam tọ́ nínú àwọn tí wọ́n mú ayé náà àwọn kan wá ń bẹ àwọn tiẹ̀ da ayé nù yányán tẹ́mbàláyé kódà àti jẹ́ àti mú wọn ò fẹ́ràn tí oúnjẹ kínní oúnjẹ tí ò wúlò àwọn míì abu ayé ilé ayé wo ilé ayé kínní kan ilé ayé òfò ilé ayé ìparun kínní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ẹlòmíì àṣepè láyé gan ayé wo ayé tí ò lè yẹ ayé bu ayé ìsẹ̀mí burúkú ni òun ló bí àwọn aláṣejù àwọn ọ̀daràn àwọn mìíràn dáràn nínú wọn búlé ayé títí wọ́n sì lọ bú àwọn òbí wọn pé ìwọ ló kó bá wọn àwọn kan já sínú igbó wọ́n já sí kófúrú náà fàlásífà wọ́n lọ bú àwọn òbí wọn omi sì lóun ò ní bímọ láyé báwọn òbí òun ṣe kó bá wọn ò ní kó bẹ́ẹ̀ lómi torí pé kí ni bẹ́ẹ̀ láyé yìí ayé òfò ayé àánú ayé ìranù ayé ìparun ayé irọ́ ayé kìnnìkan ṣùgbọ́n nabi'u
hadhihi al-kalimat into bí òun ni pé wọ́n gbà wípé kí ni essence ìsẹ̀mí tí wọ́n kàn lọ blọ́ọ̀kù yọ̀kàn dìgbà kan tí kí ṣe pé wọ́n gbà pé jọ́ al-qiyamah kan bẹ ìsẹ̀mí láéláé ni o wọ́n gbà wípé ilé ayé yìí lákàánú ilé ayé fìtínà ni wàhálà ni wọ́n gbà wípé wọ́n wá dá wọn sílé àwọn òbí àwọn bí àwọn sínú fìtínà ni bí kò lu àwọn ẹ̀mọ́ ọjọ́ mi ọ̀sàárẹ̀ òtútù ó mú ọ òru ó mú ó máa wá jíjẹ káàkiri ọmọ ṣe káwọn máa wulẹ̀ wáyé gan wọ́n wá gbà wípé òbí àwọn wọn ò gbà kọ́ lọ́run ló dá wọn mọ́ òbí àwọn ló kó bá wọn ìran kan nínú àwọn kèfèrí o àwọn náà já síbẹ̀ ni o àwọn àròrí burúkú yìí ó ti tasaraba sáwọn míì gulatu albatiniya àwọn kan bẹ sọ pé wọ́n ṣe ẹ̀sìn sufi débẹ̀ ọlọ́run ò ní já bá wọn ni ọlọ́run ò ní já mọ̀ wọn ìran kan làwọn eléyìí nínú àwọn èèyàn bu ayé rọ tọ àwọn kan wá ń bẹ mùmíní òdodo ni wọ́n ṣùgbọ́n ghalaba alayhim az-zuhdu wal-wara ìpayà ọlọ́run àbí ìráyéṣá àtàṣàjẹ́ ló mú wọn débẹ̀ ẹnu mi àti má ti rà aṣọ kan kí ni bẹ́ẹ̀ ní aṣọ wo ni wọ́n wọ̀ kí ni wọ́n wọ̀ nínú aṣọ kí ni wọ́n wọ̀ nínú kí ni wọ́n wọ̀ nínú kí ni wọ́n wẹ̀ nínú wẹ̀ kí ni bọ́dì wo tí ó di yèpẹ̀ yóò tiẹ̀ bó ti yẹ pé irú eléyìí ó fẹ́ ṣòro kí ni rírú ẹ̀ lóde òní àmọ́ àwọn kan bẹ nínú àwọn ubad àwọn tó ti ṣíwájú tí wọ́n máa ń fi wọ́n ṣàpẹẹrẹ bẹ́ẹ̀ sì làwọn olùmọ̀ tún pe àkíyèsí pé àṣejù ti tún wọ eléyìí o àwọn ìráyésá àṣejù torí pé ìmáàmù az-zahidin wa sayyidu al-wari'in ẹni tó jẹ́ number 1 nínú ẹni tó ráyésá òun ló ń ṣẹlá Muhammad olórí àwọn alásàjẹ òun ló ṣẹlá Muhammad òun náà ló wá ṣàlàyé bó ti yẹ ká múlé ayé ká mú níwọ̀ntúnwọ̀nsì ká mú níwọ̀ntúnwọ̀nsì èyàn ó múlé ayé gẹ́gẹ́ bí ilé pèsè ọ̀wá nígbàgbé wala tansa nasibaka mina dunya gbogbo bí tí Olúwa ti pa kíyèsí wípé má gbàgbé èyí tó jẹ́ pin tiẹ̀ láyé níwọ̀nba bó ti yẹ kó lò lọ́nà tó tọ́ lọ́nà tó dáa ẹ fi ilé ayé yìí ẹ fi ṣe àkàsọ̀ láti fi ṣiṣẹ́ rẹ̀ lálkìyàmà ni èyí tọ́lọ́run bá fi kẹ́ ọ ọrọ̀ ni àlàáfíà ni ipò ni agbára ni ìmọ̀ ni òye ni ọgbọ́n ni gbogbo tọ́lọ́run bá fi kẹ́ ọ má yẹ̀yẹ́ má panẹ́ má rẹ̀ lára òun ni ó wá fi ṣe àkàsọ̀ fún ìṣẹ̀mí tí ò ní tán mọ́ eléyìí òun ni ọ̀nà tó dáa jù bó ti yẹ ká múlẹ̀ ayé kódà bó jẹ́ pé kí ni ìṣẹ̀mí tó lópin ni ìṣẹ̀mí tó lópin ni àmọ́ kò túmọ̀ sí wípé ká dànù yányán kò sì túmọ̀ sí wípé ká dojú kọ yányán bí kò ṣe bó ti yẹ kéèyàn ó múlẹ̀ ayé èèyàn máa wá chẹ́kì rẹ̀ èèyàn gbọ́dọ̀ tàdákàrà hadhimaladhat ìtì wo ilé adùn anabi ní ẹran tí kú o anytime kum fi dunya ka annaka gharib aw abiru sabil ẹ wà láyé yìí gẹ́gẹ́ bí àjòjì abẹ́ni tí ń rí kọjá ẹni tí ń rí kọjá Abdullahi ibn Umar ní fa idha asbahta fala tantadhir al-masa bọ́bá wà lọ́sàn tó jíire má pẹ̀tẹ̀ bọ̀ pé dandan yín yọjú sí yín rọ̀lẹ́ tó rántí pé insha Allah bọ́bá wà nù àkọọ́lẹ̀ ọlọ́run kọ́lọ̀ jẹ́ àmà bẹ́ dáadáa tó bá títí rọ̀lẹ́ ń ṣe báyìí
àmọ́ má fẹ̀mí balẹ̀ gbà ebi rọ̀lẹ́ òun náà ló dé tán olúwa rẹ̀ wá ní dìrọ̀lẹ́ dandan ni ó ní máa retí ẹ̀ pèsè kalẹ̀ dé wà idha amsayt wọ́n bá tún ní òdìrọ̀lẹ́ òní má fẹ̀mí balẹ̀ pé ojúmọ́ rí ọmọ ọ tó túmọ̀ sí wípé ó ń ṣẹlá Muhammad alayhi salatu wa salam tó ròyìn ayé tọ́lọ́ wọn bá sọ alukurani kalẹ̀ fún tí ń ṣàlàyé báyé ṣe rí tọ́lọ́ wọn bá náà ṣàlàyé báyé ṣe rí ẹ wo àwọn àyà tó fi jẹ́ wípé ó júwe bó ti yẹ kọ́mọ ènìyàn ó mú ilé ayé àyà kan la kàlẹ́ kan pé wa minhum man yaqulu rabbana atina fid dunya kí ló kọ́kọ́ wí fi dunya hasanatan wa fil akhirati hasana wa qina adhaban nar èèyàn tọrọ dáadáa láyé ni ẹ̀rí nínú suratu wal-A'raf nínú àdúrà tá nàbí Musa tó bẹ̀ Ọlọ́run ó ní waktub lana fi hadhihi dunya hasana wa fil akhirah Ọlọ́run kọ dáadáa fún wa láyé ń bí báyìí bẹ́ẹ̀ náà ni lálkìyàmà ẹ̀wùgbà tọ́lọ́run ròyìn ànábì Ibrahim ó ní wa atainahu fi dunya hasana àṣedáadáa akẹ́láyé wa innahu fil akhirati lamina salihin ó sì tún wà nú àwọn ẹni rí ó wà nú àwọn ẹni rí níjọ́ alkiyama gbogbo àwọn àyà yìí ń túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ rọ́bìṣì ilé ayé finally pé ilé ayé wo kó wá torí ẹ̀ kó lóun ò ní níyàwó kó torí ẹ̀ kódà bó òun ò ní kọ́lé níṣẹ́ òun ò ní níbùgbé òun ò sì ní rẹ́ǹtì ilé wọ́n níbo lọ́ọ́ máa sùn abẹ́gọ́ta ńkọ́ àní kí òun gan kí ta ní sùn láyé òun ò wá sùn ó wá lálàsí ara ẹ̀ àwọn èèyàn padà pé ń wèrè amódiwọ̀n níwọ̀n bá tó ṣe pé bí ń lo ìsẹ̀mí ayé òun náà ìjọsìn ní fi ń ṣe bí yẹn jẹ́ ó lè máa sìn lọ́hùn látara ẹ̀ bí ń mu yóò máa sìn lọ́hùn lọ ní bí ń lọ ẹ̀sìn ni ó lè já sẹ́sìn bí ń bọ̀ hátà fil mubahat kọ́dà níbi àwọn nǹkan tó ṣe pé bí yẹn ṣe tẹ́lẹ̀ kò ní ládàá bí ó sì ṣe kọ̀ lẹ́sẹ̀ tó báyìí ní àníyàn rẹ̀ tó ní mọ́ yóò sì máa diṣẹ́ rẹ̀ mọ́ lọ́wọ́ ọ̀nà téèyàn fi mọ bí ṣe lo ayé rẹ̀ ó tún wá kún àwọn àwòrán míì kéèyàn mọ̀ wípé bàbá fẹ́ ṣe ayé tọ́lọ́mọ bá ní wa inna daral akhirata lahiya alhayawan ọlọ́run ní tẹ́ bá fẹ́ ṣe life alhayawan ìsẹ̀mí ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ pèsè alkiyama ni kẹ́ pèsè dé o alkiyama ni kẹ́ ti wá lo life kéèyàn sọ pé a fẹ́ lo life mo ní bẹ́ẹ̀ lọ́wọ́ ni wa inna daral akhirata lahiya alhayawan alkiyama ni o ti wá lo life òun ni ọmọ ara kan life bẹ̀ ìsẹ̀mí bẹ̀ lílọ bíbọ̀ sísọ wíwí rírò máa ṣèṣirò gbogbo ẹ̀ pátá wípé bó ni ọ̀rọ̀ yìí yawma tu'radu ala nnasi a'maluhum ọjọ́ tí wọ́n sẹ́rí iṣẹ́ ọmọ ènìyàn sọ́dọ̀ rẹ̀ báyìí tí wọ́n jórí iṣẹ́ níwájú Ọlọ́run ọba báyìí ìran mẹ́ta tọ́mọ ènìyàn pín sí ni nípa ọ̀rọ̀ lé ayé èyí tí a wá ní mùsùlùmí òdodo ẹni tó dá ìtì jẹ́ ayé mọ̀ bó ti jẹ́ pé ìsẹ̀mí tí ó gé ni òun lẹni tó mọ̀ wípé èèyàn ní ìpín tiẹ̀ tó yẹ kó lò láyé tó sì mọ̀ pé ìpín yìí bóun sáré kò sírú eré tóun lè sá yóò ṣe déédéé èbùbù tó lù wá kọ fóun náà ni eléyìí náà kò sí bá a ṣe lè sọ tá a ní ṣàfitì rẹ̀
síbi al-imanu bil-qada wal-qadar ká gba kádàrá gbọ́ ká sì gba ebubu ìdájọ́ Olúwa tí Ọlọ́run bá bá kádàrá pé yín ó lò nílé ayé yìí tọ́ bọ́bá wa lọ bẹ́ẹ̀ tó wá jẹ́ wípé ìsẹ̀mí ilé ayé yìí ó wá di wẹ́lò ó wá kú sẹ̀mí alkiyama èyí tí ò ní tán láéláé ìsẹ̀mí alkiyama òun wá ní alhayatu alabadiya pẹ̀lú ògo Ọlọ́run a pè àkíyèsí níwọ̀nba tí àsìkò kù lórí ìsẹ̀mí alkiyama ìgbà wo ló bẹ̀rẹ̀ òun náà nígbà tí ẹ̀mí bá bọ́ lọ́rùn ọmọ ènìyàn ìgbà wo alkiyama bẹ̀rẹ̀ o alkiyama ó pín sọ́nà méjì alkiyamatu as-sughra àti al-kubra minor alkiyama àti major one kí ló tà fi ń pè kan ní minor one torí wípé kìyàmà oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ individual kìyàmà torí pé àsìkò oníkálùkù tó bá ti tó tọ́lọ́run bá ti gbẹ̀mí ẹ̀ khalas ìsẹ̀mí tiẹ̀ tán nìyẹn ìsẹ̀mí tiẹ̀ tán nù ó wá kù ìsẹ̀mí alkiyama rẹ̀ òun náà wà ní hayatu tá ń pè ní alhayatu albarzakhiya téèyàn wà nínú sàárè eléyìí náà agbami ńláńlá ni nípa tó ní ṣe pẹ̀lú wípé wọ́n bá ti tọ́mọ ènìyàn bá kú ní kété tán gbé sínú sàárè táwọn malakan tí wọ́n yọjú sí tó bá jẹ́ ní ire bọ́lọ́wọ́n bó ṣe thabata rẹ̀ bilqawli thabiti fi qabri bọ́lọ́wọ́n ó ṣe mú dó pẹ̀lú àwọn ìbéèrè tí wọ́n bí nípa talọ́lọ́wọ́n ọba ẹ̀ kí lẹ́sìn ẹ̀ kí ló sì fẹ́ sọ nípa ẹni tí wọ́n gbé dìde sí òun náà ló ń ṣe ńlá Muhammad al-usulu athalath àwọn ìbéèrè mẹ́ta tí wọ́n bíyàn nínú sàárè lẹ́yìn eléyìí tí ó wà ń bẹ̀ lọ títí tálkìyàmọ̀ ò fi dé tọ́ bọ́bá wà ń bẹ̀ lọ yìí bó ní ìsẹ̀mí yìí rí ìsẹ̀mí yìí la pàkíyèsí sílẹ̀ kan ó yàtọ̀ sí ìsẹ̀mí ilé ayé tó ti lò kọjá ó sì tún yàtọ̀ sí ìsẹ̀mí alkìyàmọ̀ tó ńláńlá tí ó padà lò àwọn bìkan bẹ wọ́n jọra wọn àwọn bìkan bẹ wọ́n yàtọ̀ síra wọn torí pé ọmọ ènìyàn tó bá wà nínú sàárè rẹ̀ ẹ̀mí rẹ̀ òun ló lágbára ju bọ́dì rẹ̀ lọ ẹ̀mí òun ló lágbára ju bọ́dì lọ ṣùgbọ́n gbogbo tí ń bá bọ́dì ẹ̀mí náà ó ní tí ń bá ẹ̀mí bọ́dì nípìn bẹ́ẹ̀ àti bọ́dì àtẹ̀mí òun ní jẹ̀gbádùn tó bá jẹ́ ní ire nínú sàárè àti bọ́dì àtẹ̀mí òun ní jẹ̀yà tó bá jẹ́ ní ibi nínú sàárè kó tó wá dìgbà kan lọ bẹ́ẹ̀ kó tó wá di pé bọ́dì yẹn ó ṣeéṣe kó parẹ́ àyè pé a ní ó ṣeéṣe yàtọ̀ sí àjísádù al-anbiya bọ́dì àwọn ànábì Ọlọ́run òun nìkan ni hurrimat ala al-ardi an ta'kulaha ilẹ̀ òní jẹ́ bọ́dì àwọn ànábì Ọlọ́run ilẹ̀ òní jẹ́ bọ́dì wọn kama nataqa bihi khayru khalqillah ànábì ló wí bẹ́ẹ̀ ó láwọn ànábì Ọlọ́run ọba ṣe ilẹ̀ léèwọ̀ fún wọn ó ṣe bọ́dì àwọn ànábì Ọlọ́run léèwọ̀ fún wọn kílẹ̀ ó jẹ́ tọ́ ǹjẹ́ ọmọ ènìyàn míì ǹjẹ́ a lè bá a bá a ṣe sìn bẹ́ẹ̀ ni ó lè ṣẹlẹ̀ ó wá lè jẹ́ karama ó sì lè má jẹ́ karama ẹ̀rí ẹ̀jẹ̀ ayín àárín yìí
ìyẹn lè kún kèfèrí tí ilẹ̀ ò sì ní kò ní jẹ sàárè rẹ̀ àbí kó má tètè jẹ. ó ṣeéṣe kó ní ṣe pẹ̀lú mádàtú àtúrbà. ṣe rí àwọn yèpẹ̀ tá à ń wò yìí, àwọn yèpẹ̀ tá ń fi síyàn oríṣiríṣi ni wọ́n. yèpẹ̀ míì sharp tí jẹ ilẹ̀ sharp tí jẹ ọmọ ènìyàn sharp. yèpẹ̀ míì nature rẹ̀ kò ní jẹ ọmọ ènìyàn. ọmọ ènìyàn wà bẹ́ẹ̀, kódà kò bá jẹ́ mùmínì o kò bá jẹ́ kèfèrí o, kò sínú àpẹẹrẹ tá a lè sọ pé tá a bá ti rí bọ́dì ká wí categorically lẹ́yìn ìgbà tán sin lẹ́yìn ọdún méjì ọdún mẹ́ta ká wá bá ṣe sin. ó lè rí bẹ́ẹ̀ kó jẹ́ kàrámà, Ọlọ́run lè fi ṣàpọ́nlé, ó fi ṣe búrú ẹ̀ fáwọn sàábé kọ̀ọ̀kan pàápàá jùlọ ṣuadahu Uhud. ṣùgbọ́n ìjà ní ìgbáralé wípé gbogbo ẹni tó bá ti kúkú ṣẹ̀hídì ilẹ̀ ò ní jẹ́ ànígbáralé tó rinlẹ̀ lórí ẹ̀. ilẹ̀ jíjẹ kò ní nǹkan kan ṣe pẹ̀lú jẹni Ọlọ́run. àmọ́ tó bá ṣe pé lẹ́ ọ̀ jẹ̀yàn tá a sì mọ́lẹ̀ ní rí láyé, ó ṣeé ṣe ká sọ pé èyí tó súnmọ́ ni pé Ọlọ́run ọba fi ṣe kàrámà fún un. tó bá ṣe wípé lẹ́tọ̀ ilẹ̀ ẹ̀bẹ̀ kìí ṣe ilẹ̀ tí ìmọ̀ sọ oríṣiríṣi nílẹ̀ o bá a ṣe ń wò yìí àwọn ilẹ̀ yìí tọ̀ ìfẹ́ ká dé àdúgbò yìí níbi tá a ti lọ òun ni ìsẹ̀mí sàárè yìí wá ní òun la kọ́kọ́ determinant tí ìṣirò ìsẹ̀mílẹ̀ ayé yìí tí ó máa wáyé níbẹ̀. tó bá yá ẹ̀mí ọmọ ènìyàn ó rinlẹ̀ wípé òun ló stronger ju bọ́dì lọ látara bọ́lá Ànábì sàlám ṣàlàyé pé ẹ̀mí ọmọ ènìyàn yóò máa rìn nínú yàrá àlìjánná nígbà míì àwọn ẹyẹ kan wọ́n máa gbé ẹ̀mí yẹn fò yóò máa jẹ débi wípé ọmọ àlìjánná tó bá rí ìdẹ̀ra Ọlọ́run tó bá ti là nínú béèrè sàárè tán tí wọ́n wá sí tójú rẹ̀ níbi tójú rẹ̀ dé ibẹ̀ ní sàárè rẹ̀ ọ̀fẹ́ dé lẹ́yìn ìgbà tó bá ti kúrò nínú àwọn ọ̀gbun dhammatul qabr fífún tí sàárè ò fún mọ́yàn. tànàbí ni tó bá ṣe pé ẹnìkan là ní nínú dhammatul qabr Sa'du ibn Ubadah ni ọba là, àmọ́ nítawọn ilé kò rọrùn kì í sìn kan eré o, kì í sìn tó máa ní ọmọ èèyàn lè fojú ya fọ́tò ti ń jẹ́ sàárè. ẹ̀yin náà wọ́n tá a gbẹ́ ẹ wò bí gbàtà rí yàn má bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ọba jẹ́ mùsùlùmí òdodo tí ọba jẹ́ mùmínì òdodo tó bá jẹ́ kèfèrí oníròkúrò yọ máa ronú bẹ́ẹ̀ níbo ni màláíkà ayé dá kò níjọ́ gbọ́ pé ẹ fà yà màláíkà lẹ̀ o wọ́n fẹ́ dé nísìn ẹ dákun ẹ má ẹ ṣe pé múra màláíkà fẹ́ dúró sí wọ́n mọ̀ ní Ànábì ní yóò jẹ́lẹ̀ sáàni yìí ni ẹ ṣe kọ́ ga débi pé wọ́n á gbé jòkó kọ́ máa wù jáde níjọ́ gbọ́rú ẹ̀ àgbẹ̀ tónítóní tó yẹ pé tó bá tún fẹ́ ṣe ẹ ṣọ́ọ̀kì ẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan yẹn ò rújú rárá biduni adena shak kò sí iyèméjì pé gbogbo nǹkan yẹn ni ó wáyé wẹ́rẹ́wẹ́rẹ́ kó tó wá di pọ́nmọ́ ènìyàn bẹ̀bẹ̀ ọ wá ní àwọn ìṣesí kan tọ́mọ ènìyàn ó fi lo ìṣẹ̀mí yìí. ọ̀dà èèyàn jẹ́ mùsùlùmí òdodo ó jẹ́ mùmínì òdodo ó ṣeé ṣe kó ní àwọn ibi tó ti jìn sọ́fìn tó sì lè fa sábàbí ìyà sàárè ó lè fa sábàbí ìyà sàárè tànàbí ní àwọn eléyìí bọ́ba ìdánrú ẹ̀ wò ẹ̀rí ẹ̀ wọ́n àwọn àdìsí ìpè àwọn méjèèjì innahuma la yu'adhaban ànábì kọjá bí sàárè kan sàárè méjèèjì ìyà ń jẹ wọ́n lọ́wọ́lọ́wọ́ mùsùlùmí sì ni wọ́n ànábì ní wa ma yu'adhabani fi kabir kìí ṣe pé kan táwọn rí nígbà bàrà ni o ahaduhuma la yastatiru min al-bawl ìkànnù wọn
kò mọ gbogbo la ẹni wíwá ló lè tọ̀ sí bí máa ń tọ̀ gan yóò máa ní kíní bẹ́ẹ̀ tani ò ní tiẹ̀ yóò kàn àbí kó jẹ́ pé tọ̀ ń ta sí i la méjèèjì lọ wọlé àmì ètò súnmọ́ jùlọ lẹ́ẹ̀kejì yẹn ẹni tí ò kíá bí tọ̀ ta bí ọ̀ta bẹ́ẹ̀ náà ní ìsàn lọ bẹ́ẹ̀ ni àbí kí tọ̀ máa ro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì èyí tó yẹ pé olófòófó ìdá wàhálà lẹ̀ ọgbọ́n tó sọ ni ó ti wí báyìí ká lọ́rọ̀ lágbájá mọ́ lágbájá láti dá fìtínà lẹ̀ gbogbo orú àwọn nǹkan báyìí min asbabi azabil qabr gbogbo ọ̀nà ẹ mọ̀ pé òfófó ti tún advance nísìn ẹni tí ó mọ̀ nǹkan kan kò mọ̀ pé ẹnìkan ti ẹsẹ̀ kínní kan wọ́n kàn lọ́ọ́kìlẹ̀ yìí ìwọ ní bá wí ọ̀rọ̀ rẹ ní orí kínní kan wọ́n tún sẹ́ndì ẹ̀ sí pé wọ́n tún fún táìtù wà lọ wà bẹ́ẹ̀lẹ̀ torí pé natijatun wahida ibi kan náà ni ọjà sí ọfẹ́ kí ọkàn yóò ru síra yín níṣẹ́ ọgbọ́n tó sọ ní nítorí wọn bí ò rí gan wọ́n tún sẹ́ndì ẹ̀ sí pé ẹ wá bí àwọn màjìmọ́ àtọ́wà ẹ sẹ́ndì ẹ̀ sí bí ọgbọ́n wọn private charge pé ẹ gbọ́ kínní yìí wọ́n mà tún ní ẹ̀yin la ilaha illallah nínú àwọn ìtì fa ìyà sáré nù ẹlòmíì ò tún wá lóhùn sìn àwọn èèyàn ń kó sínú ẹ̀ṣẹ̀ wọ́n sì tún pè lẹ́sìn eléyìí tún burú o sẹ́wọ̀n pọ́tọ̀ ní kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ kọ́ mọ̀ lẹ́sẹ̀ yóò tún wá ní ẹ̀sìn èyí tó wọn tún ṣe yìí òun fi ń ṣe kínni òun fi ń ṣe kínni òun fi ń ṣe nàṣíà ni nàṣíà kọ́ òun fi ń sọ kúrúbà òun fi àbí káwọn yanjú ẹ̀ ni ọlọ́run wa kò ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn nǹkan tí ó ń ṣẹlá Muhammad alayhi salatu wa salam tó wá ká wípé ó lè ṣe sábà bí ìyà sáré bí yẹn bá wá jẹ́ mùsùlùmí ó tún ní àwọn kankan tó ṣe pé ìyà sáré ó lè stop afẹ́ ká ṣe ká kàn mọ́ sí àwọn àárín kan nínú sẹ̀mí sáré àti sẹ̀mí alqiyamatul uzma ìyà sáré ó lè stop nígbà kan pẹ̀lú àwọn ẹ̀rí tó dájú tó bá ti jẹ́ pọ́ńtò àwọn èsì kèfèrí ìyà sáré èèyàn sì wà o bóyá ó wà ọ̀daràn bóyá ó ṣe bóyá ó ṣe é ṣe kó ní àwọn sẹ́ẹ̀rì kan tó ṣe sáyé kó wá jẹ́ pé iṣẹ́ rí yẹn ó lè wá ràn ẹ̀rí ẹ jẹ́ má pèjúwe kan wá kárára kó láàrin yìí ọ̀kan náà àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ mo rò pé bóyá àti sọ̀ṣẹ̀lẹ̀ yẹn náà rí bí báyìí ẹni tí bàbá wọn ìtalẹ̀ ilẹ̀ ní ta gbogbo àwọn tó máa talẹ̀ yóò sá máa dá gbogbo ẹrú yóò talẹ̀ méjì ilẹ̀ kan fún yàn mẹ́rin wọ́n á tún ṣe wọ́n á dá àmà ní court wé bàbá yìí náà tún ni àwọn kan wà bẹ́ẹ̀ yóò ní ẹ fi wọ́n lẹ̀ court bò náà ń gbé lọ ta ló fẹ́ jókòó títì yẹn ó ti mọ àwọn adájọ́ gan wọ́n lẹ́nu ìbò ṣe rí nù ó wá fi owó sọ̀rọ̀ ó sá kójọ lọ́nà bí àmọ́ wọ́n sá mọ̀ aládùúgbò pé ìwọ masalasi ṣe gbogbo nǹkan bí mùsùlùmí náà ni àmọ́ bí atalẹ̀ ṣe kínní kan ni àfilẹ̀ sọ̀rọ̀ àbí àwọn orúkọ báwọn abúlẹ̀ sowó ilẹ̀ ta ni ibo ló ti ń bù tó fi ń sowó gbúrú àwọn táìtù báyìí kó tó wá di pé ọlọ́jọ́ dé wọ́n ní kó tó dé náà ni àwọn àdánwò kan ti dé tọ́ ní ṣókí gbàtẹ́ni yìí jẹ́ pé ọlọ́run àwọn èèyàn kọ̀ọ̀kan nínú àwọn ẹrúsìn ọlọ́run wọ́n wá lálàá ládùúgbò ẹnìkan ló padà wá kò rí kíní yẹn gbé mára torí pé àlá yẹn ń repeat wípé ẹni yìí ń rí nira báwọn ṣe rí i òun ló wá lọ sọ fáwọn fámìlì wọn ìgbà tó wá sọ fáwọn ọmọ àwọn ìyàwó àwọn náà wulẹ̀ dáwùtú ẹ̀ torí kí wọ́n mọ̀ pé
gbogbo torí pé wọn èròjú tu dúkìá bàbá gan wọn làwọn lẹ́ẹ̀kan tó ń bẹ òun náà ló ní wọn ní kinní kan wọn làwọn ẹjọ́ rẹ̀ kan bẹ ń kóòtù gan nígbà tó jẹ́ pé Ọlọ́run àmọ́ kóòtù ti ju kóòtù lọ kóòtù ṣe ilé ìtayé ta ni àmọ́ ibi tí gbogbo ẹ̀ tí ó yanjú tọ́ ọ̀rọ̀ yìí lọ bẹ́ẹ̀ kó tó wá di wípé wọ́n sọ ìgbà tọ́rọ̀ yìí wọ́n fẹ́ máa fọ́n ká àwọn míì náà táwọn náà wá rírun nǹkan yìí náà wá sọ fún àwọn náà rí nǹkan wọ́n wá jọ kójọ sọ́dọ̀ fámìlì náà wá ní kí làwọn wá fẹ́ ṣe ẹ̀rù wá ń bà àwọn ọmọ ẹ̀rù sì ń bà àwọn aya ẹlòmíín bẹ̀rù pé yéé sóhun nìkan sáà ni ọ jẹ́ àwọn ọ̀fẹ́lẹ̀ mọ́ wọ́n ní ẹ̀yí nǹkan lọ́kọ́kọ́ kan bó o lẹ́sẹ̀ sá eré wo lẹ́ fẹ́ sá tọ́lọ́ wọn fi la bàbá yìí wọ́n ní pàtó ti kú kí ló kù àwọn òpógún mọ́ o wọ́n ní èyí nǹkan lọ́kàn ǹjẹ́ wọ́n ní wọ́n á tọ̀ àwọn olùmọ̀ lọ náà wọ́n á sọ fún wọn pé gbogbo ń tẹ́ ẹ bá mọ̀ ó jẹ́ dúkìá onídúkìá ẹ dá padà gbogbo àwọn ẹbí àtìyàwó àtọmọ wọ́n sì panu gbogbo ẹ̀ ó yá ẹ dákun ẹ bá wa béèrè àwọn ilẹ̀ àwọn yìí tí wọ́n mọ̀ wọ́n jọ falẹ̀ kan rí kinní kan wọn àti bàbá kinní kan náà níjù ilẹ̀ yìí náà àwọn méjì lọ́ọ́ ta fún gbàtẹ́nì kejì padà wá ṣàròyé ó padà ló ń fún bòmíì àmọ́ ó ṣépèlé ni ó ní ọkọ̀ tẹ́hùn lọ́rùn wọ́n ọlọ́run kankan oríṣiríṣi wọ́n sàn rántí èyí tán rántí wọ́n wá ń tọ̀ wọ́n lọ lẹ́yọ Allahu Akbar kò ju ọ̀sẹ̀ méjì sí mẹ́ta lọ àwọn the same people like 4-5 tí wọ́n lálàá yìí Ọlọ́run kan tó fi hàn wọ́n lójú oorun ni ẹni yìí wọ́n mí hẹ́lẹ́hẹ́lẹ́ bí ẹni tó ti bígbà tí ewu gbé bígbà tí yẹn bọ́kàn balẹ̀ bọ̀ lèyàn wọn padà sọ́dọ̀ pé ewu lẹ́sìn wọn ni àti rí yanjú bọ̀ ẹ yanjú ẹ̀ tán o ọ̀rọ̀ ti yanjú o ó ṣeéṣe kọ́ lọ́wọ́ bó ṣíjú àánú òkú yín lálùkìyàmà torí tí mímì pé yé mo dúpẹ́ yé tíyẹn ti rántí pé ó tẹ̀ yẹ kó máa mí àṣé ìnira ò tó nira lèyìn ó máa pé yé àṣé nǹkan òun ọkàn balẹ̀ wọ́n lọ́kàn ti ń balẹ̀ bọ̀ o létà wọ́n wá padà rí ẹni yìí lẹ́ni tí ìyá kúrò fún wọ́n wá bá níbi tó jókòó náà wá bá tí wọ́n ti báyìí pé ọ wá fọ́ lẹ́nu báyìí pé yé òun dúpẹ́ o Ọlọ́run san yín lẹ́san rẹ̀ Ọlọ́run wọ́n ń ṣàdúà fún àwọn tí wọ́n rí lójú oorun orinlẹ̀ ìpè ìyà sàárè ó lè dùn tó bá ṣe pé sàárà a máa bá òkú alwaqf àṣe tí sẹ̀mí a máa fúyẹ́ àbí kó ṣe sábà bí kí a máa jẹyàn nínú sàárè àmúṣeṣe kó tọ̀ ń rí àwọn ìnira kan tó ṣe déédéé sẹ́ èyí tó kọ́kọ́ bá wọnú sàárè wa an laysa lil insani illa ma sa'a wa anna sa'yahu sawfa yura thumma yujzahu al-jazaa al-awfa wa anna sa'yahu sawfa yura yóò kọ́kọ́ rí ẹ̀san rẹ̀ ná ó lè bá lọ bẹ́ẹ̀ tó bá sì wọlúwa tó bá ṣe pé ẹni tó kàn jìn sẹ́fìn kankan ni àwọn hasanati kan bẹ́ẹ̀ tán pè ní alhasanatu almahiya àwọn dáadáa tí ó fọ aburú tí ó fọ kú amájú gbogbo ẹ lọ gbogbo eléyìí à ń sọ lẹ́ni tó bá kú ní mùsùlùmí ni ìsẹ̀mí kan lélẹ́yìí òun yàtọ̀ sí ìsẹ̀mí alkiyama indama yaqumu nnasu li rabbil alamin gbàtàwọn yìí ó dìde lálkiyama ṣẹ́rí bọ́mẹ̀nì ó ṣe dìde nínú sàárè ó yàtọ̀ sí bó ṣe wà nínú sàárè ó sì yàtọ̀ sí bó ṣe wà láyé torí pé bá a ṣe wà láyé yìí bọ́dì ó strong ju ẹ̀mí lọ nínú sàárè ẹ̀mí strong ju bọ́dì lọ ṣùgbọ́n jọ́ alkiyama tasawi yóò ṣe déédéé ara wọn ọmọ ènìyàn ó strong ní bọ́dì yóò dẹ̀ strong lẹ́mìí méjèèjì ó wà papọ̀
àwọn tá a wí oní tó bá dé ló fi jẹ́ pé bí ọwọ́ bá dùn yàn yóò máa bá ẹ̀mí láyé yóò máa ní feeling ẹ̀mí yẹn nínú sàárè yí ìgbádùn yẹn bọ́dì níṣíà níbẹ̀ ẹ̀mí tó lọ nínú yàrá àlìjánnà abẹ́mi tó ṣe pé inú àdìsù Al-Bara ibn Azib tó bá rí tí ó yẹ pé wọn ò ní jọ wọ sánmà iná inú abọ́ náà ganan ju ẹ̀mí yẹn sí tí wọ́n bá wá dá ẹ̀mí yẹn padà sínú sàárè ìnira yẹn kan bọ́dì tó fi yá di pa àwọn màlàká ni ó yọjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá dijọ́ al-Qiyama ìsẹ̀mí yẹn balance òun ló fi jẹ́ pé ọmọ ènìyàn wọ́n wà àlà òhùbá bọ́lá wọn ó ṣe gbé wọn dìde wọn ó ti mọ̀ nǹkan ti dé ló fi jẹ́ pé gbogbo àwọn ahwal àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ jọ ẹ wo bóun ó ṣe súnmọ́ níbo lòun wà wọ́n bá ní òun ó súnmọ́ kínkínní nísìn gbogbo ilé ayé ilé yọ kí ni wọ́n strong ọmọ ènìyàn ìyẹn ni pé lórí bọ́lá wọn bá ṣe gbé wọn dìde ni torí pé sẹ̀mí yìí ni ò ní tán mọ́ ọ wá ní bí ó ṣe bẹ̀rẹ̀ níjọ́ tó ọmọ ènìyàn àkọ́kọ́ albaath ìgbéǹde ó láwọn àṣeṣí tí ó bá lọ kó tó kan an-nushur kó tó wá kan ìdúró ní àròsọ́tì yawmal qiyamah kó tó wá di pé ó kan ṣàfáà tán bá wá sí pẹ̀tán kó tó gbéṣẹ́ wá kó tó gbé kó kálukú tó gbà lọ́wọ́ ọ̀tún tó wá lọ tó ṣe pé ọjọ́ kan tẹ́yìn sí ọjọ́ kan lal-qiyamah ka khamsina alfa sanati mimma ta'udun ọlọ́wọ́n bá ní 50,000 years tẹ́ ń sí láyé ọjọ́ kan níjọ́ al-qiyamah ọjọ́ mélòó la wá dúró tó fi jẹ́ pé gbogbo ẹ̀dá pátápátá padà wá béèrè pé kọ́dọ̀ máa náwó ní gbogbo tí ó bá já sí sáwà ṣèṣirò tí nira yìí ó ti lágbára àtàwọn tí ó ṣẹlẹ̀ kó tó wá di pé nígbẹ̀yìn alhayatu alabadiya ìsẹ̀mí láíláí tí ò ní tán mọ́ farikun fil jannati wa farikun fis sa'ir aljanna àti iná eléyìí òun ni a gbọ́dọ̀ jẹ́ àdìsọ́kàn mùsùlùmí ìmánì yẹn ó gbọ́dọ̀ rinlẹ̀ débẹ̀ tọ́ wọn apàkíyèsí sí kìnnì kan pé àwọn ọ̀rọ̀ kan rún wípé ǹjẹ́ iná ìjóhun náà ṣé yóò máa bẹ́ lọ ní àkọ́kọ́ náà ẹ jẹ́ n summarize ọ̀rọ̀ yẹn torí àsìkò ẹ jẹ́ á mọ̀ wípé i'tiqadu ahli sunna wal jamaa bí yẹn bá fẹ́ jẹ́ ìlànà àwọn ẹni rí òun náà ni kó gbà wípé àti àlìjánà àti iná bọ́lọ́wọ́n bá ṣe wí láwọn ààyè oríṣiríṣi ààyè nínú alukur'an àti nínú sunna nabi bẹ́ẹ̀ ni kó gbàgbọ́ o ẹ máa gbọ́ lahum fiha walahum fiha al-khulud khalidina fiha abadan la yufattaru anhum al-adhab walahum adhabun muqim gbogbo àwọn ròyìn tọ́lọ́wọ́n bá fẹ́ ròyìn àwọn ọmọ náà yìí wọ́n máa bẹ́ńbẹ́ lọ gbére wọn ò ní jáde láéláé wanadaw ya maliku liyaqdi alayna rabbuk àwọn ọmọ náà ní Ọlọ́run kó tiẹ̀ pa wọn káwọn kú káwọn máa pa wọn jóná yányán wọn ní kí ni malakun yóò wí innakum makithun bẹ́ẹ̀ sì máa bẹ́ẹ̀ lọ gbére nu Ọlọ́run fi ní khalidina fiya abadan tọ́ àwọn ọ̀rọ̀ tí ó wá rùn ta sọ pé wọ́n ṣàfitì rẹ̀ sọ́dọ̀ Sheikh al-Islam Ibn Taymiyyah àbí èyí tó wá nínú àwọn ọ̀rọ̀ àwọn sàábé kọ̀ọ̀kan àti sọ pé èyí tó súnmọ́ tí ìsìnàdù rẹ̀ tó súnmọ́ òun náà ní ti Abi Hurairah àti Jabir ọ̀rọ̀ táwọn méjèèjì sì sọ ó ní mahmalumi ó níbi tá a lè gbé ka tí ó jọ mọ́ wípé wọ́n ń sọ̀rọ̀ wípé iná ò ní tán ní tí wọ́n ń sọ ni pé iná àwọn ẹni tó bá kú ní mùsùlùmí kódà kó ṣiṣẹ́ bí ìyẹn ni usatu al-mu'minin àwọn mùmíní ẹlẹ́ṣẹ̀ àwọn níná wọn tán torí pé àwọn ni wọ́n máa pè ní jahannamiyun àwọn jahannamiyun
àmọ́ wọ́n padà wà àlìjánná tànàbí ni wọ́n wà dàbí ka annahum alhumam wọ́n ti jóná wọ́n ti dúdú kiribiti kọ́lọ́wọ́n bá tó wá ní ó yẹ kó wọn sínú anharu kan àwọn búdò kan tí ń sàn nínú yàrá àlìjánná ó yẹ fi wọ́n síbẹ̀ odò yìí ni ó wà fọ̀ wọ́n mọ́ ni ó fọ̀ wọ́n mọ́ ṣùgbọ́n àwọn ọmọ yàrá àlìjánná táwọn ti jẹ gbádùn lọ kéri kése àwọn padà dá wọn mọ̀ pé ní wọ́n fi ń pè wọ́n ní àwọn jahannamiyun Allahumma inna nasaluka aljanna fi awwali wahla Ọlọ́run kó já wọ àlìjánná ní bẹ̀rẹ̀ ọjọ́ pínpín ìyá ní ìsìnkiri àmọ́ àwọn mushrikin alkufar almunafiqun gbogbo aya tí è ṣe ogún tí è sọgbọ̀n tí è sogójì tí è sọgọ́ta tí è sọgọ́rin tẹ́mọ̀rí khalidina fiha abada khalidina fiha abada ẹ̀rí ìpè la yadkhuluna aljanna hatta yalija aljamalu fi sammil khiyat ọlọ́ni wọn ò ní wà aljanna láíláí eléyìí ní àkóyawọ́ àdìsọ́kàn ẹni tó wà lójú ọ̀nà òjíṣẹ́ ńlá Muhammad èyí tó jẹ́ ká fẹ́ summarize báyìí òun ni pé lópin ìgbà tí àwọn ọ̀rọ̀ kan máa fẹ́ rùn gẹ́gẹ́ bí aya ta rifat nínú suratu Hud àbí aya tai ó wà nínú suratul A'la suratul Naba labithina fiha ahqaba aya méjèèjì òun làwọn kan lọ́mọ wípé ahqaba jamuhu alhuqub tabasi ní huqub ẹ̀rí ó nígbà wọ́n wá pluralize ìyẹn ni pé tó bá nígbà ó padà nígbà àti àwọn tó lọ́mọ ilá masha Allah istithnawi so àwọn tá a bá jọ malikewu kálọ̀ wo tafsiru alimami al-Qurtubi ìfọ́síwẹ́wẹ́ lórí ọ̀rọ̀ yìí káwá wo gbogbo ọ̀rọ̀ àwọn onímọ̀ kálọ̀ wo sharhu Tahawiya libni Abil Izz àti gbogbo ọ̀rọ̀ àwọn onímọ̀ Ibn Rajab ó sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni Ibn Hazm Maratibul Ijma àti tírà rẹ̀ al-Milal àti gbogbo àwọn onímọ̀ tí wọ́n sọ̀rọ̀ pé kò sí ní tó jọ àtàlìjánná àti iná la tafniyan tó Sheikh al-Islam tán wá fi ọ̀rọ̀ yìí tì sí náà òun náà wá ní ó ní risala kan ar-raddu ala man qala bi fana'il jannati wan nar alhamdulillah tírà yẹn wọ́n ti rí risala yẹn nígbẹ̀yìngbẹ̀yìn ọ̀kan náà àwọn olùmọ̀ ní mamlaka ó ti ṣe tàkíkù rẹ̀ ibẹ̀ mo fi pàkíyèsí wípé ọ̀rọ̀ tán fi ti sọ́dọ̀ Sheikh al-Islam yìí ọ̀rọ̀ tí ò rinlẹ̀ rárá ni torí pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ níbi tírà rẹ̀ pátápátá n ti ń júwe ni wípé ó ní àtàlìjánná àti iná kò sí kankan nu yéyìí tí ó tàn ṣùgbọ́n ní ààyè tó ti rìpọ́ọ̀tù pé àwọn kan wí báyìí àwọn kan wí báyìí ó kàn ṣe káyà ni kì í ṣe pé ó ń sọ pé eléyìí ni àdìsọ́kàn níbi táwọn kan ti lọ́mọ wípé bóyá Ibn al-Qayyim ṣùgbọ́n ti Ibn al-Qayyim ọ̀rọ̀ tiẹ̀ ó tún láwọn àlàyé kan tó tún fẹ̀jú díẹ̀ òun sọ mọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ jọ tó jọ bẹ́ẹ̀ nínú tírà rẹ̀ Hadi al-Arwah àti tírà rẹ̀ Shifa'u al-Alil àwọn tírà rẹ̀ kan bẹ tó ọ̀rọ̀ yẹn rùn ṣùgbọ́n ti wá clear ó sọ pọ́nyẹ́wó níbi al-Wabilu as-Sayyib ó sì sọ níbi Tariqul Hijratayn àwọn onímọ̀ kan ti tún wá ṣègbìyànjú pé ọ̀dà èwo lọ́kọ́kọ́ ṣe nínú tírà ó tún wá dájú pé àwọn méjì tá a sọ gbẹ̀yìn yìí al-Wabilu as-Sayyib àti Tariqul Hijratayn òun ló ṣe gbẹ̀yìn tó mi wípé ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ó ti pa ọ̀rọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ rẹ̀ tá a bá tiẹ̀ gbọ́ yé wípé nǹkan ti ń sọ rè gbogbo eléyìí àkàyà sí torí ó ṣeé ṣe kí a sọ pé àwọn kan àbí kí béèrè fẹ́ jọmọ́ bẹ́ẹ̀ bíbá yìí ni Olúwa kádàrá kí a lè yà sí níbi ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí abẹ́ Olúwa subhanahu wa ta'ala kọ́mọ́sà ṣe wá ní mùmínì òdodo tí ó jèrè láyé àti lálùkìyàmà ẹni tí ó pèsè di sẹ̀mí tí ò ní tán mọ́ pẹ̀lú tí ó fi jèrè alkìyàmà darul na'im darul khuld darul jannat ilé adùn allahumma inna nasaluka aljanna wa ma qarraba ilayha min qawlin wa amal
ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم إنا نسألك أعلى جنات الفردوس يا رب العالمين. وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم.